Adéníkẹ́ Arọ̀lóyè ìyàwó Akínlóye níwò ààrẹ apàṣẹ ọlọ́jà Ondo the national PRO of the association also ti ìyálọ́jà of Ìdàrè General ìwúrí láwa ọlọ́jà rí tó jẹ́ ká sọ pàṣẹ ìdìbò fún Akérédolú ó ṣiṣẹ́ kì í ṣe gbogbo nǹkan ní jíjẹ lẹ́yìn àbárò oúnjẹ jẹjẹ máṣùgbọ́n kájẹ díẹ̀ kẹ̀kẹ́ àwọn mìíràn ó ń ṣiṣẹ́ kiri jálẹ̀jáko number one nígbà tó ń ṣe tó yà mí lẹ́yìn ọ̀nà tí Ìdàrè òní kátóbi ọ̀nà kan ló wọ̀ bẹ̀ nígbà kébì ó jáde sí Àkúrẹ́ inú wa dùn sí ọlọ́run pàtóso lọ́rẹ̀ ìka tó wà sẹ́ńtítìsì lóṣù mi ìdíìsì tó ṣe sí government office. When I got here one day, they said I should go and go to chief of staff. I said, how would I get it? They said there is a gift. I said, wow. I don't know whether stop the stuff that I get to like that. People were laughing about me. I did stress. I don't tell you. I can't tell you something. So that Mr. Thomas was like very well. So we attract women. Ìyá alájẹ bàbá alájẹ ìyá alájà àtàwọn alájà àti gbé pọ̀ ní kò dé.